the chosen one. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn òrìṣà òkè wọ́n náà ti yan Queen Naomi, wọ́n ní wọ́n ti fi ọwọ́ sí ọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́, wọ́n ní kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tí a gbọ́ yìí wọ́n ní ó ní yàrá kan ní inú palace bàbá Rere ńlá. Wọ́n ní inner room ni. Wọ́n ní àwọn èèyàn tí inú wọn mọ́, èèyàn tó yẹ pé inú wọn dà ni wọ́n lè wọbẹ̀, gẹ́gẹ́ bí kábíyèsí àti àwọn tó jẹ́ pé afọbajẹ tó jẹ́ pé inú wọn dà. Wọ́n ní àwọn nìkan ni wọ́n lè wọbẹ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní Queen Naomi wọ inú yàrá yìí. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi nínú ọ̀rọ̀ yìí ni pé báwo ni Queen Naomi ṣe débẹ̀? Ṣé àwọn alálẹ̀ ló tì wọ́n lọ síbẹ̀ ni? Àbí àwọn òrìṣà ló tì wọ́n lọ síbẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí wọ́n lọ fi ọwọ́ kan díìskì yìí? Tó rán ní díìskì kan wà tó yẹ kí bàbá Rere ńlá máa lò, wọ́n ní ṣùgbọ́n wọn mọ bó ṣe lè ṣí. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní wọn ò mọ bí wọ́n ṣe lè ṣí díìskì yìí. So wọ́n ní ìgbà tí wọ́n lọ sí ibẹ̀, tí Queen Naomi lọ síbẹ̀, wọ́n ní wọ́n mú díìskì yìí, wọ́n ní wọ́n ṣí. Wọ́n ní díìskì yìí dẹ̀ ṣiṣẹ́. Nínú àwọn síà tí ìyá onífá pè, àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde pé Queen Naomi is a chosen one o. Nítorí díìskì tó jẹ́ pé èèyàn kan kò ṣí, tó jẹ́ pé kábíyèsí kò mọ bó ṣe máa ṣí. Wọ́n ní Queen Naomi fi ọwọ́ kan díìskì yẹn, wọ́n náà dẹ̀ ṣí. Ó difficult láti sọ gist yìí torí mò ń wò pé báwo ni Queen Naomi ṣe débẹ̀? Kí ni Queen Naomi wá lọ síbẹ̀? Kí náà lọ ṣe níbẹ̀? Ṣùgbọ́n bí a ṣe gbọ́ lẹ́nu ìyá onífá, wọ́n ní òrìṣà òkè ló lead Queen Naomi lọ síbẹ̀. Bóyá wọ́n fẹ́ kí wọ́n bá kábíyèsí ṣí díìskì ní òrìṣà òkè fi tì wọ́n lọ síbẹ̀. Then ẹ ti gbàgbé pé a ní chosen one ní Queen Naomi. Bóyá nítorí àwọn òrìṣà òkè ti choose wọn, bóyá ìtorí ẹ̀ ni wọ́n fẹ́ kán lọ fi ọwọ́ kan díìskì yìí kí wọ́n bá bàbá wa Rere ńlá ṣí díìskì yìí. Gbogbo àwọn gist tá à ń sọ àlẹ́jì ni o. Ṣé mọ̀ pé mi ò bá kábíyèsí gbé inú palace? Ṣùgbọ́n Queen Naomi wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn alálẹ̀, àwọn òrìṣà òkè, wọ́n fi ọwọ́ sí ọ̀rọ̀ ìgbésí ayé wọn àti kábíyèsí. Bí a ṣe gbọ́ nínú gist kan tí mo ṣe recently pé kábíyèsí nìkan wọn lè dárin ìrìn àjò yìí tí Queen Naomi ò bá bá wọn rìn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní kábíyèsí ò lè bá wọn lè dá rin ìrìn àjò yìí àfi tí Queen Naomi àfi tó bá jọ rin ìrìn àjò yìí. Wọ́n ní ìtorí ẹ̀ ò ní gbogbo bí wọ́n ṣe ń lead Queen Naomi lọ sí ibi tó yẹ kí wọ́n lead wọn lọ. Nítorí pé wọ́n ti sọ wípé Queen Naomi is the only chosen one tó jẹ́ pé wọ́n máa bá bàbá Rere láàrin ìrìn àjò yìí. Kò tá a gbọ́ nìyẹn, èèyàn lé allegedly. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ ti afọbajẹ tí wọ́n wàjà tó jẹ́ pé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ gbẹ̀yìn ó ní ọ̀rọ̀ kí wọ́n mọ̀ wípé Queen Naomi àwọn alálẹ̀ ti yàn wọ́n, wípé kò sí èèyàn kankan tó lè bá kábíyèsí rin ìrìn àjò yìí bí kò ṣe Queen Naomi nìkan. Wọ́n tiẹ̀ tún ní bàbá yìí ní gbogbo àwọn olórí tí bàbá Rere ńlá fẹ́ wọn tí ì dé ibùgbé wọn o, wọn tí ì dé ibùjókòó wọn. Ipe nítorí ẹni tí òun àti Queen Naomi máa jọ rin ìrìn àjò yìí tó máa jẹ́ ìyàwó fún bàbá Rere ńlá, wọ́n ní kábíyèsí ò tí ì pàdé ẹ̀. Nǹkan tán ní bàbá yìí sọ nìyẹn kí wọ́n tó jáde láyé. Ẹ̀yin èèyàn lè rí pé yìí tún lágbára. Ṣùgbọ́n díìskì tí Queen Naomi ṣí yìí, wọ́n ní ó jẹ́ ìtọ́nisọ́nà fún bàbá Rere ńlá. Wọ́n ní kì í ṣe wípé kábíyèsí ò mọ àwọn nǹkan tó yẹ kán ṣe o. Wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá Rere ńlá ti rí díìskì ṣí tipẹ́tipẹ́ ni, wọ́n ní oríṣiríṣi ìlànà àti ìṣẹ̀ṣe ló wà ní inú díìskì yìí tó yẹ kí bàbá Rere ńlá máa tẹ̀lé
nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní wọ́n sọ. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ nínú ààfin tí a gbọ́ nípa ìlù èyí tó dún nínú ààfin kábíyèsí wa. Wọ́n ní àtìgbà tí ìlù yìí ti dún, wọ́n ní oríṣiríṣi nǹkan ni ìyá onífá ń sọ fún bàbá wẹ̀rin ńlá o. Òun ló mú ọ̀rọ̀ ẹyẹ àdàbà èyí tí wọ́n fi lé Queen Naomi kúrò nínú palace. Wọ́n ní ẹyẹ yìí, wọ́n ní òní wọ́n ṣiṣẹ́ sí. Wọ́n ní wọ́n ṣiṣẹ́ sí ẹyẹ yìí for 21 days. Wọ́n ní ìgbà tí wọ́n ṣiṣẹ́ sí ẹyẹ yìí for 21 days, nígbà tó wá pé 21 days wọ́n wá jẹ́ kó fò lọ. Wọ́n ní nǹkan tí Queen Naomi fi bínú kó ẹrù wọn kúrò nínú ààfin nìyẹn bí a ṣe gbọ́ allegedly. Ṣé ẹ rí, kò sí nǹkan téèyàn ń ṣe láyé tó permanent. Ìwà téèyàn bá ń wù láyé ó kù ẹni yẹn, ó kù Ọlọ́run. Ẹlòmíì wà tó yẹ pé ẹ máa ṣoore fún, tó yẹ pé ó máa tún wá mú yín lọ́wọ́ dání. Ṣùgbọ́n gbogbo nǹkan táwa bá ṣe jẹ́ ká ṣe fọ́lọ́run o. Ẹ má jẹ́ kí ìyẹn dí ọwọ́ oore yín dúró. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé? Gbogbo ẹni tẹ́ ti ṣe dáadáa fún tó yẹ pé wọ́n lépa ibi sí yín, tó yẹ pé wọ́n ń rojọ́ yín kiri lẹ́yìn, wọ́n ń sọ̀rọ̀ yín kiri láì dáa. Nítorí pé wọ́n ti gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín tó ẹ̀yin ẹ fi wọ́n lọ́lọ́run lọ́wọ́. Olúwa ni olùdájọ́. Ẹ̀yin ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá wẹ̀rin ńlá nísìn. Gbogbo wọ́n náà ń kẹ́rù wọ́n náà ń gba olórí quarters lọ. Kí ni ìdí tó fi ń kẹ́rù wọn tó fi ń gba olórí quarters lọ? Torí ancient sword ó ti wà níbi tó wà. Ẹni tó bá ṣe bí ó máa kọjú ìjà sí ni. Ẹ̀rù ń bà àwọn sísí wa gbogbo yìí ni o. Ẹ̀rù ń bà wọ́n ni. Torí Ọlọ́run ò fi Queen Naomi sílẹ̀. Ọlọ́run ja ìjà yẹn fún Queen Naomi ni. Ẹ̀yin èèyàn lé Queen Naomi. Wọ́n borí ọ̀tá wọn. Gbogbo ẹni tó bá lò máa dìde ogun sí èmi àti yín sẹ́yìn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, Ọlọ́run á dìde sí wọn o. Ọlọ́run á kojú ìjà sí wọn o, àti èmi àti yín. Nítorí pé àwọn èèyàn ibi yìí, èmi ò mọ nǹkan tó ń wá kiri. Èmi ò mọ nǹkan tó ń lé kiri. Mi ò lè ṣàì má máa sọ̀rọ̀ Queen Naomi ṣáá ni. Ẹni tó fẹ́ ọkọ ẹ̀ ní ọmọ kékeré ààrẹ, ẹ wá gbógun tì í. A rí àwọn àgbàlagbà míì náà nu pálásì yẹn tó gbógun ti Queen Naomi. Kì í ṣe àwọn sisi wa gbogbo nìkan o. Àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n tó bí Queen Naomi lọ́mọ tó ń gbógun ti ẹwọ́rú ìyálájé yẹn. Kírú ìyálájé yẹn máa bá Queen Naomi fa wàhálà nínú pálásì bàbá wẹ̀rin ńlá náà ni. Ṣùgbọ́n ẹni tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó bá dẹ̀ ti mọ̀ wọ́n ara ẹ̀, ó ti tán. Ẹ wo àǹtí wa kò bá wọn fa wàhálà mọ́, ó rọra jókòó ara ẹ̀ jẹ́ ni. Nítorí ó ti mọ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí. Ó dàbí ẹni pé gbogbo àwọn warning tán fún àǹtí wa ó dì í lọ́wọ́ mú. Ẹni tẹ́ ẹ̀ ń lé tó jẹ́ pé látọjọ́ tẹ́ ẹ ti ń ṣe ibi tẹ́ ẹ̀ ń lé kiri. Kò má sí nǹkan tó ṣẹlẹ̀. Ṣé Olúwe ò ní pẹ̀yìn dà? Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn ilé o. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí kábíyèsí gbọ́ yìí, wọ́n ló gbomijé lójú wọn pé kí ló dé, kí lọmọbìnrin ṣe fún yín. Kí lọmọbìnrin ṣe fún yín tẹ́ ń lépa ẹ̀. Ẹ wo ibi tí ọ̀rọ̀ Queen Naomi já sí. Àwọn òrìṣà òkè ló máa ń jà fún Queen Naomi. Nítorí ọmọ ẹ̀ pé wọ́n ṣe bí séèyàn kan inú wọn dẹ̀ mọ̀. Bí Ọlọ́run ṣe máa gbèjè mi àti yín jà náà nìyẹn o. Tó jẹ́ pa máa rẹ́yìn àwọn ọ̀tá. Àwọn tó nílara èmi àti yín. Tó jẹ́ pé gbogbo nǹkan téèyàn bá ṣe kò dùn mọ́ wọn nínú. Gbogbo nǹkan tí Queen Naomi ṣe nínú pálásì ẹ̀ kò dùn mọ́ ẹnì kankan nínú ààfin yẹn. Pẹ̀lú bó ṣe ń ṣe wàhálà tó ń gbàdúrà tó ń ṣe gbogbo ẹ̀. Ọ̀rọ̀ wọn ti já sáyọ̀. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ allegedly bí a ṣe ń sọ. Kọ́tà gbọ́lá wa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ o.
Mashola ni orúkọ mi, kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé prize giveaway. Ó ti dé tán April 15. A máa porúkọ yín ní agbára Ọlọ́run ní March 10. Mo ti ń test yín, ẹ send account number yín sí masholagistv@gmail.com. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.